àmì dókítà Ọlọ́run ti sọ̀rọ̀ mo sì gbàgbọ́ mi ní ọ̀rọ̀ rẹ̀ ó lè má dára fún mi olóṣù tí mo wà yìí iléeṣẹ́ ọ̀rọ̀ yìí lómi ni yóò ti bẹ̀rẹ̀ ìwọ́n náà wọ́n ṣàlùwà àkókò àmì là wà ìwà sọ pé sọ pé ò jẹ́ máa ṣàmì kankan wá sọ pé àmì o ó máa dára fún ọ wàá níṣẹ́ lọ́wọ́ ohun gbogbo tó ń ṣe ọ́ gbogbo ẹ̀ ní ó pa fúnká ìbànújẹ́ ò ní dé bá ọ bí mo ṣe wá sọ báyìí kò rí bẹ́ẹ̀ fẹ́mi náà nínú oṣù tá a wà yìí a máa kọ́lé mọ́lé a máa ralẹ̀ mọ́lẹ̀ gbogbo ẹni tó ń wọ́mọ gbogbo wọn ó bímọ irú àwa táwọn wá fẹ́ ń sà ọlọ́jà rí fẹ́ ń sà he gbọ́dọ̀ ìgbàgbé fẹ́ ń sà sójú ọ̀nà kéèyàn ó he gbogbo ẹni tó ọ̀tẹ́yìn kọ̀ọ̀kan sáà lè mọ́ ẹ̀jẹ̀ tó bá ní fẹ́ ń sà kẹ́ lè mọ́ lé sórí àwọn mínísítà kan wà tó jẹ́ olórin eré ohun tí mo kọ ìwé ni Elijah Akíntúndé voice of Elijah ni irú àwọn orin ló dáa kéèyàn máa ṣe kí ni kéèyàn máa gbọ́.